Èmi ọmọ Lumaduro pẹlẹbẹsẹgbè ọmọ Lumaduro pẹlẹbẹsẹgbè ọmọ aṣáwó bọ́ni ṣáì ní bàṣà ọmọ òwe malẹ̀ ẹkùn ọmọ gànfòye yẹnu mẹ́rù lébe níbọ̀wọ̀n lébe ń tawọ ọmọ ògìrìgbodò ọmọ ayọ́ bí ẹja ọmọ lóka ìjà ọmọ lúmàkàlà ọmọ lúwàdé ọmọ lúwàmọ́kẹsàn fún wọn fúnrọ̀ jùlọ náà ọmọ ṣẹrẹgbẹ́dẹ́ bí olúrun. Eléyìí ga jù o, this is good. Ìlọtídé ra à ń ṣe àbí. Ìlọtídé là ń ṣe o léèní o àṣẹ ṣèmúì. Àmì àṣẹ. Tipẹ́tipẹ́ láti máa ń ṣe fún 20 ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Láti máa ń ṣe ìlọtídé o. Bẹ́ẹ̀ni. Èyí táwọn tún ṣe lọ́dún tó mọ̀ kó tún jẹ́ léyìí lọ. Bẹ́ẹ̀ni o. Lágbára Ọlọ́run lágbára Jésù àwọn ọmọ wa kọ́ máa ṣoríire kọ́ máa kọ́lé kọ́ máa ra mọ́tò kọ́ máa ṣe everything. Àmà àṣẹ. Ẹni tó dà máa fojú burúkú wọ̀ kó tinú fọ́kítì tàfọ́ fún wọn. Àmà àṣẹ. Ló kọ́ ọmọ bàbá máa fún wọn lówó. Àmà àṣẹ. Lógo Ọlọ́run lágbára oṣù lọ́tọ́ rẹ̀ lọ́tí bí mo ti pé yẹn bẹ́ẹ̀ ni kò rí o. Tó rèpèsì. Tó. Mọ́mí wa Margaret rí yẹn wa o. Margaret Àyàngbẹ̀sán o. Òun rèdẹ́kù rẹ̀ ni o ládùúgbò so Oriki ọmọ Iloti ti Lumaduro nìyẹn o ẹ ṣeun mà ẹ ṣe mà.